Aláròyé máa wí o. Òótọ́ pọ́nbélé lòwe àwọn àgbà tó sọ pé ikú tí ìbá pani tó bá ṣíni nífìlà ká dúpẹ́ ló tọ́. Ọ̀dọ́mọbìnrin akẹ́kọ̀ọ́ iléèwé sẹ́kọ́ndìrì aládàáni kan tó wà lágbègbè Ọbádáoko nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn kò lè ròyìn ohun tójú rẹ̀ rí tán nígbà tó kó sọ́wọ́ ìyá àgbàlagbà afurasí ọ̀daràn tó fẹ̀tàn mú un tó sì tà á sóko ẹrú lórílẹ̀‐èdè Libya lọ́sẹ̀ méjì sẹ́yìn kí orí tó kó o yọ tí wọ́n fi dá a padà láti orílẹ̀‐èdè Algeria tí ìrìn àjò àti gbódégbò wọn ti dé. Ọ̀dọ́mọbìnrin ẹni ọdún 14 náà bá ikọ̀ tẹlifíṣàn Aláròyé online TV sọ̀rọ̀ láìpẹ́ yìí. Èyí lohun tó sọ. Orúkọ mi ni Òjó Blessing Aisha. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo jáde nílé, mi ò dágbére, mo lọ sí Libya. That was wọ́n introduce mi síyàn, mo báyàn pàdé ládùúgbò tí wọ́n introduce mi síyàn pé tí ẹ ti bá rí opportunity láti lọ sí Libya kí ṣé mo lè lọ. Mo ní yes pé tí bá rí opportunity pé màá lọ. Wọ́n á ní òkè pé káwọn pe àbúrò táwọn tí mo fẹ́ tí màá lọ bá lọ. Tálẹ́ni tó bẹ̀ sọ̀rọ̀ yẹn? Bí ìyá àbèjì ìyá àdúgbò wa náà ni. Báwo ló ṣe mọ ẹni yẹn sí, ṣé mọ̀lẹ́bí ẹni àbí báwo ló ṣe jẹ́ sí ẹ? Mi ò bí àdúgbò náà ni mo ti mọ̀ wọ́n. Níbo lẹ ti pàdé? Ìjọ́ wo lẹ kọ́ pàdé? Báwo lẹ ṣe pàdé? Ọjọ́ Friday níjọ́ yẹn níbi tí mo ti ń báyàn lọ kiri ni mo ti rí wọn. Bẹ́ẹ̀ tó dẹ̀ díjọ́ Saturday tí mo ń lọ sí Riaza tí mo ń lọ church, mo gba ẹ̀gbẹ́lé wọn. Wọ́n pè mí, wọ́n ní pé kí n wá, pé àwọn rí mi ní àná tí mo ń ṣe ìrun fún yàn, pé àwọn dẹ̀ like mi gan, pé èmi jọmọ táwọn like, pé ṣé mo lè travel out bí tí bá rí opportunity. Mo ní yes pé mo lè lọ tí bá rí opportunity. Lẹ́nu òkè pé kò sí problem, ṣé káwọn pe àbúrò wọn pé kí n wo face ẹ̀ kó tó di pé máa gbéra tí màá lọ. Mo ní òkè, ó dẹ̀ pàbúrò. Mo sọ wọn pé mo ti pẹ́ láti ṣàrọ́ ní kì í ṣe ní sùúrù, pé mo sì máa fún àwọn ní nọ́mbà dádì mi. Mo ní òkè pé kò sí problem. Ìgbà tó yá mo máa ti fẹ́ máa lọ wá ní wọ́n ṣàpàbúrò wọn, àbúrò wọn wọ́n ṣàpò wọn ṣá, ọkọ̀ nẹ́tẹ̀ ní ọkàn mọ́ mi mọ́ ẹni yẹn bóyá bí ìyàwó sí àbúrò wọn yẹn mi mọ́. Ìgbà tí ìyẹn náà sọ̀rọ̀ yẹn aṣáájọ kíra, àbúrò wọn ní pé kó send picture mi sí àwọn. Wọ́n dẹ̀ yà mí, báyìí yà mí, wọ́n dẹ̀ send ẹ̀ sí àbúrò wọn yẹn. Mo wá ní pé ṣé mo lè máa lọ church. Wọ́n wá ní yẹn pé mo fi pé kí n máa lọ. Kí n dẹ̀ tó lọ mo ti kọ nọ́mbà dádì mi fún wọn. Bóyá wọ́n wá save ẹ̀ o àbí wọ́n save ẹ̀ mi ò mọ̀. Ìgbà tí mo wá dé láti church padà, ọkì mi kọ̀ yọ́ juwọ́ sí mi, èmi náà dẹ̀ ju wọn sọ pé ó dàárọ̀. Má tó dẹ̀ máa di tí mo máa délé, wọ́n ní kí n sáré lọ bá wọn ra fùfú. Ìyẹn ni tí mo gbé lọ́dọ̀ ní pé kí n lọ ra fùfú fún àwọn. Nígbà tí mo wá níta tí máa rìn tí mi ò ríra ń bẹ́ẹ̀, mo wá ní pé kí n sún síwájú. Ó kọjá ilé àwọn ọmọ mi ìyá àbèjì, ó kọjá ilé wọn síwájú díẹ̀. Ìgbà tí mo wá lọ ra fún wọn pé kí kókó fún wọn ní nọ́mbà ẹni tí mo ń gbé lọ́dọ̀ ẹ̀, wọ́n lè bá wọn sọ̀rọ̀, àwọn á lè bá dádì mi àti mẹ́ẹ̀mí sọ̀rọ̀. Ìgbà tí mo dọ́dọ̀ wọn ní ṣó tún padà wá ni mo ní yẹn pé kí wọ́n fún yín ní nọ́mbà ẹni tí mo ń gbé lọ́dọ̀ ẹ̀. Wọ́n wá ní kí n jókòó wípé àwọn kọ̀ mọ̀mọ́ gba nọ́mbà dádì mi pé àwọn ò save ẹ̀, àwọn kọ̀ mọ̀mọ́ gba ni pé kò sí kọ́ táwọn fẹ́ fi ṣe, pé táwọn bá pé wọn ó possible kó má jẹ́ kí n lọ. Wípé ẹni tí mo ń gbé lọ́dọ̀ ẹ̀ náà wípé ó lè máa ṣe nǹkan tí ò dáa tó bá gbọ́ wípé mo travel, wípé ó lè ṣe nǹkan tí ò dáa fún mi. Ọmọ ló lè máa wò pé ọmọ òun kò dé bẹ́ẹ̀, ibi tọ́mọ òun ò dé rí, èmi táwọn tọ́ ni màá wá ṣáájú ọmọ wọn débẹ̀. Wọ́n ní pé èmi ò rò pé wọ́n lè ṣe irú nǹkan bẹ́ẹ̀. Wọ́n ní ìyọ̀ wọn pé wọ́n máa ń kọ́ sójú, wọ́n máa ń fi sójú. Ǹjẹ́ ní kò sí problem, wípé mo ti gbọ́ wípé mo lè fún wọn ní nọ́mbà pé màmá lọ. Sọ wọ́n ní kó má sọ fún ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ tó fẹ́ mú ẹ̀rìn àjò. Bẹ́ẹ̀ni. Sọ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn? Ìgbà tó yá tí ó jíjọ́ Thursday kan, wọ́n ní pé kí n wá láàárọ̀ Thursday yẹn. Ìgbà tí mo lọ, èmi àti ìkan náà àwọn ọ̀rẹ́ mi la jọ ń lọ. Tí mo ní kí yẹn máa lọ ní tiẹ̀ pé màá bá a ní ọ̀nà. Nígbà mo dọ́dọ̀ wọn ṣáà ní pé kí n kó láàrin èrò
wípé ká lọ sí iwájú ṣọ́ọ̀bù ọkọ wọn gangan. Gbàtà dé bí wọ́n ní pé ṣé mo ti ń lọ school, mo ní ẹ̀ pé mo ti ń lọ school. A sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn àbúrò àwọn ti ń dá wọn láàmú ní torí mi pé láti wá sí Libya. Mo ní pé báwo la ṣe fẹ́ ṣe. A sọ wípé nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé wọ́n sọ fún àwọn pé any other person ò lè lọ sí Libya without wearing hijab. Mo dẹ̀ ní pé èmi ò náwó lọ́wọ́, ní pé kò sí wàhálà pé wọ́n ti ṣe owó hijab sí àwọn pé máa ra hijab. Ọ̀nà kí wọ́n ní pé. Ṣé ẹlẹ́sìn Mùsùlùmí ni wọ́n ní ṣó máa wọ hijab tẹ́lẹ̀ ni? Muslim ni mí, but àtìgbà tí mo ti kó lọ́dọ̀ àwọn parents mi ni mi ti lọ mosque mọ́, ni mi ò dẹ̀ ti lò hijab mọ́. Ọ̀dọ̀ ẹni tí mò ń gbé Christian ni wọ́n. Okay. Ìgbà tí ṣáà wọ́n ní pé pé ṣé mi ò lè ṣe kí n má lọ school ní èní ìní, pé kí n má káwọn kájọ lọ sí Láfẹnwá má lè wo hijab tí mo máa rà. Mo ní àwọn ní kí ló dé, mo ní kò sí kankan pé màá lọ, wọ́n ní pé okay no problem, pé kí n ṣáà lọ change aṣọ school mi. Mo dẹ̀ ní aṣọ kan ní shop, mo wá lọ mú aṣọ yẹn ni mo wá wọ̀ tí mo wọ̀ kún lè mo ká aṣọ mi sọ́dọ̀ wọn, aṣọ mi mo kó sọ́dọ̀ wọn, àní aṣọ school mi. Bàtà dé Láfẹnwá tààrà hijab tí wọ́n tún wá rà àwọn kankan, mi ì rántí kan tọ́ra bọ̀ hijab ni mo mọ̀ tọ́ra. Ó dẹ̀ pé àbúrò wọn pé owó báyìí kò ká o, pé àwọn náà lọ hòtẹ́ẹ̀lì lọ ti ń ṣiṣẹ́. Wọ́n pa àwọn àbúrò wọn pé owó ò ká àkọ́tọ̀ wọn rà, torí wọ́n ra indomie, mi ò mẹ́ni tán rà fún, wọ́n ra indomie, wọ́n ra milk. Ìgbà tó yàtà ṣe tán bàtà méjèèjì jọ jálẹ̀ nǹkan náà. Ìgbà tó yà wọ́n kàn lọ wájú mo sọ wọn pé mò ń bọ̀, ẹnìkan pè mí pé kí wọ́n rán bàtà mi, pé ilẹ̀ yẹn tutù, wípé kí wọ́n rán bàtà mi. Wọ́n lọ́wọ́ mú mi lọ síbi tí mo ti wá. Ìgbà tí wọ́n padà bọ̀ ni wọ́n ṣèwájú ibi tí mo wà fún un. Lọ́wọ́ bá mi wá sọ wípé time ìtì lọ 2 ìtì ìlú, a sì wà níbi tó 11, wípé a máa jọ dé ṣọ́ọ̀bù àwọn ní lálá. Mo ní mi ìyẹn gbogbo yẹn wáyé ní ọjọ́ Thursday tí ó yẹ kó wà níléèwé. Yes. Ṣé wọ́n ti di ẹrù orílẹ̀-èdè Libya dání, o ti kó aṣọ ẹ dání nígbà tó fẹ́ jáde ní láàárọ̀ ni? Rárá. So kí ló wà nínú báàgì ẹ tó gbé dání? It's only my school books. Ìwé tí mo ń lò ní school péré nìkan ló wà lọ́wọ́ mi. Okay. Tó wà nínú O báàgì. dẹ̀ ní aṣọ míì tó lè fi pààrọ̀? Àwọn aṣọ míì? Aṣọ yẹn ilé wọn kò jìnnà sí ṣọ́ọ̀bù wa. Okay. Aṣọ yẹn mo dẹ̀ ní aṣọ kan ní ṣọ́ọ̀bù tẹ́lẹ̀ tí mo fi sí ṣọ́ọ̀bù. Aṣọ yẹn ni mo wá lọ mú tí mo wọ̀. Ìyẹn ṣọ́ọ̀bù tó ti ń ṣe Bẹ́ẹ̀ tí mo ti ń kọ́ṣẹ́. Okay. Ṣọ́ọ̀bù yẹn aṣọ yẹn ni mo wá lọ mú tí mo wọ̀. Aṣọ yẹn ni mo mú tí mo wọ̀, tí mo ta fi kúrò ńbẹ̀. Ìgbà tá ṣàfẹ́ kúrò Láfẹnwá mo sọ ṣé kí n máa lọ sí ilé ni àbí kí n máa lọ school, torí mo sì ní ọ̀nà tí màá gbà dé school, tàbí kí n lọ bá class teacher mi pé nǹkan báyìí ni mo lọ ṣe. Wọ́n wá ní irọ́ pé kí a jọ lọ sí ṣọ́ọ̀bù àwọn ní lálá. Mo ní okay, mo ti gbọ́. Aṣọ ni pé kájọ ìgbà tí mo rí àwọn ẹ̀wọ̀n ṣàwọn one of two things, mo ní náà ṣáà help wọn. Ìgbà tó yá wọ́n ní àwọn fẹ́ lọ ra nǹkan ní Ọbádá dẹ̀ là ń gbé, pé àwọn fẹ́ sáré lọ ra àwọn nǹkan, àwọn tó fẹ́ lọ fill gas, pé kí bá wọn dúró sí ààyè ibi tó ti ń ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì yẹn. Wọ́n ṣàbà wọn dúró sí mi. Ìgbà tí mo rí pé 2 ti fẹ́ lù. Ní aago 2 ọ̀sán? Yes. Tó yẹ kí n ti padà sílé. Wọ́n lọ bá ẹnìkan, mo lọ bá wọn pé kọ́ bá mi pè wọ́n pé time ti lọ. Wọ́n wá ní pé okay, mi bá wọn bá dáhùn ṣàbà mi pè wọ́n. Mo wá pọ̀ pé 2 ti lọ. Wọ́n ní okay, pàwọ̀ ti gbàgbé. Wọ́n ní pé kí ẹni yẹn fún mi ní 500 kí n fi padà sí Ọbádá. Ìgbà tó ṣà fún mi lówó mi ṣà padà sí Ọbádá. Ó dẹ̀ sọ fún mi ìgbà tí mo wá yálé wọn tí mo lọ wọṣọ mi padà. Ọkọ wọn ní pé bọ́ lọ wà, mo náà wà l'Ọbádá. Pọ́n wà l'Ọbádá, pọ́n wá ra nǹkan ní Ọbádá. Wọ́n wá ní pé bọ́lẹ̀ mi tí mo ní ibi iṣẹ́ wọn. Wọ́n wá ní pé kí n máa lọ, wípé kí n máa lọ. Ìgbà tí mo wá kọjá, ìdí wọn ní pé tó bá ti di ìjọ Friday màá gbéra, ìyẹn ọjọ́ kejì, ọjọ́ Thursday, pé màá gbéra máa lọ. Mo ní okay, mo ti gbọ́. Ìgbà tí mo dé ọjọ́ Friday mi ò bá wọn nílé. Ní ọjọ́ Thursday yẹn o yọjú sílé ìwé rárá? Rárá sà. Okay. Ìgbà tó dijọ́ Friday yẹn mo bá wọn nílé, mo padà mo lọ school. Mo dẹ̀ pé wọ́n pé ibi báyìí ni mo wà.
wípé mo wà kọ́ ní nọ́mbà wọn mo fi pa wọn mo ní nọ́mbà ọ̀rẹ́ mi kan ni mo fẹ́ wọ́n ní pé ṣé èèyàn ò ní mọ̀ pé mo fẹ́ travel àbí tó bá ń wá mi nílé ṣé wọn ní trace nọ́mbà àwọn mo ní rárá pé kò lè mọ nǹkan tí àwọn méjèèjì jọ pé kò sí lọ́dọ̀ mi pé ti lọ sí kíláàsì tiẹ̀ wọ́n wá ní pé no problem pé tó bá ṣàtìdí pé mi ò lè lọ mọ́jọ́ Friday pé tó bá ti di ìjọ ìrọ̀lẹ́ Sunday pé kí n wá màá lè tún jọ ṣe arrangement yẹn màá lè lọ ní ìjọ Monday ìgbà tí mo ọkàn wá ní pé irọ́ pé kí n má wà ní ìjọ Sunday pé àwọn èèyàn máa fura wípé ìyẹn ọkọ obìnrin yẹn òun náà mọ̀ sí. wípé risk ni nǹkan táwọn fẹ́ ṣe yẹn wípé tó bá ń wá mi wọ́n máa fẹ́ táwọn èèyàn bá ti ń rí èmi jù nílẹ̀ wọ́n máa fẹ́ wá ilé wọn tó bá ti ń wá mi wípé torí ìtòsí dẹ̀ ni mò ń gbé pé risk ni nǹkan táwọn fẹ́ ṣe yẹn mi ò ṣáà sọ ìgbà tó wá di Friday yẹn náà lọ ti bá mi sọ yẹn o pé ìgbà tí ìyàwó ní kí n wá ní Sunday tí mo ní tọkọ ní pé kí n má wà àtọ́ dẹ̀ di ìjọ àárọ̀ Monday mo lọ sọ́dọ̀ wọn wọ́n ní pé mo ti dé mo bá wọn lórí bẹ́ẹ̀ tó ń sùn wọ́n ní pé mo ti dé pé Ọlọ́run ti ẹ̀ ṣe ò pé mi ò ní lè lọ mọ́ níjọ Monday yẹn mo ní kí ló dé wọ́n sọ pé ẹni yẹn pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe owó ni pé wọn ò tí ì ṣe owó mọ́tò tí ó máa gbé mi dé Sokoto ìgbà tó wá di tí wọ́n ṣàníyàn ní kí n tiẹ̀ fetí ara mi gbọ́ gbogbo voice note táwọn ò ṣe mo dẹ̀ gbọ́ ẹni pé kí n má yìí ti wà pé kí n jọ́kọ̀ di ìjọ kejì ìgbà tó wá di ìjọ Tuesday mo wá lọ ìjọ Tuesday yẹn tí mo bá wọn nílé ṣáà fún mi ní fóònù yẹn wọ́n dẹ̀ ti ra sim àti ra sim wọ́n bá mi fi sim síbẹ̀ gbàtàdé láfẹ́ wá tí màá ti wọ mọ́tò Sábó tí màá ti lọ wọ mọ́tò Kánò wọ́n ṣáà kó tó di pé mo débẹ̀ ọ̀rọ̀ abátírì fún mi ọ̀rọ̀ abátírì lẹ̀ fún mi ní kọ́ọ̀dù wọn àti àdáptọ̀ wọn kéèkì tí fóònù mi bá kú lọ́nà kì í fi charge wọ́n dẹ̀ gba nọ́mbà mi lọ ní orí ọgbà wọ́n ṣáà wọ́n send nọ́mbà tọ̀dọ̀ mi yẹn sí àbúrò wọn yẹn àtẹni tí mo fẹ́ tọ́ ni mo máa lọ bá wọ́n ṣáà send nọ́mbà yẹn gbà tí. ìbọn náà tún ni o máa lọ báyìí. Libya. ok so láfẹ́ wá ló ti wá wọ mọ́tò. bẹ́ẹ̀ gbà tí Adéláfẹ́ wá àwọn mọ́tò Sábó Sábó yẹn lọ ti ní a máa ti lórí mọ́tò Kánò pé wọn kì í máa rìn just ẹni àpé Monday Thursday lọ máa rìn àdẹ̀lọ́bẹ̀ ní Tuesday gbàtà débẹ̀ wọn náà wọn kì í gbé Kánò níjọ Tuesday wípé kọ́ wá níjọ Thursday wọ́n wá ní irọ́ pé mọ́mí ìyá àbẹ̀jọ wá sọ pé irọ́ pé ibo làwọn tútù lè rí wọ́n ṣáà pé ibì yẹn bá ibẹ̀ wọ́n pè ibẹ̀ yẹn bá kan wọ́n ṣáà tún ṣàgbéra tún lọ bẹ̀ wọ́n ṣáà dé ibi akọjá ọkọ̀ bá pẹ́ síwájú wọ́n ṣáà yí pa àlọ́ àlùgbà tó yá tọ́pẹ́ àbúrò wọn pé àìsí rí mọ́tò yẹn á ní pé kó fi mí sínú mọ́tò pé màá dárìn pé ṣé fóònù ṣàwà lọ́wọ́ mi wọ́n ní wọ́n ní pé àwọn máa fi mí sí mọ́tò mọ́tò dẹ́ fi mí sí mọ́tò wọ́n fún mi ní nọ́mbà kan pé tí má ti dé Ìbàdàn ẹni yẹn ló máa wá mú mi tó máa fi mí sí mọ́tò Sokoto ìgbà tí ọ̀rẹ́ mu tí mo dé Ìbàdàn tí mo wọ mọ́tò Ìbàdàn tí a dé Ìbàdàn níbi kan wọ́n ṣàwá mú mi bọ̀dá yẹn ṣàwá mú mi bẹ̀ wọ́n wá ní òkè pé kí n. ta ni onítàn báwo ló yẹn ṣe rí sọkùnrin ní àbóbìnrin. ọkùnrin ni wọ́n ìgbà tó wá mú mi tí a ṣàjọ wọ mọ́tò àwọn mọ́tò débi ọkọ̀ àti àwọn mọ́tò bíi méjì kékeré ìgbà tó yá ta dé ibi tá a sì máa wọ mọ́tò tètè rí mọ́tò ṣáàjókòó. mọ́tò ibo lẹ fẹ́ wọ̀. mọ́tò Sokoto ìgbà tí ó yá bẹ̀rẹ̀ ṣáà ní pé wọ́n ì tí lè ṣe kíni sí pé mọ́tò yìí ti lè lọ sí pé mọ́tò pé mi ò lè bá bọ́ọ̀sì lọ wípé tí bá bọ́ọ̀sì lọ pé àwọn immigration wà lọ́nà pé wọ́n máa gbowó kán máa dáyàn dúró ìyàn dẹ̀ máa pẹ́ lọ́nà gan wípé kí n bá àwọn mọ́tò tó ń kó ẹrù kí n bá wọn lọ pé èmi nìkan náà kọ́ ni mo máa wà ń bẹ̀ ìgbà tí mo rí àwọn mọ́tò tó ń kẹrù ìyẹn ti kún wọ́n ní pé kí n má wò pé ó ti kún ọ̀rẹ́ di pé kò sáyé mọ́ wọn á ní òkè ìgbà tó yá ta pẹ́pẹ́pẹ́pẹ́ tó di bíi 6 o'clock bí ìyá àbèjì ṣe pè nìyẹn pé kí má parọ́ àìtí wọ mọ́tò mo níbẹ̀ ni pé àìtí wọ mọ́tò pé a ṣì ń wá mọ́tò lọ́wọ́ pé a tiẹ̀ ti rí mọ́tò pé ó kù kí wọ́n máa kó ẹrù sínú mọ́tò gbà pé ó tún wá pè padà igé pé
àwọn lè ṣe pé fún mi tí má tún parọ́ pé àìtí wọ mọ́tò wọ́n wá ní pé ṣe èmi mọ̀ pé àwọn ní oògùn lọ́wọ́ gbogbo ibi tèmi wà làwọn mọ̀ èmi wà lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mo dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mọ́tò náà tó tọ́ wọ́n ní báàgì mi wà wájú mo ní ìhẹ́ pé báàgì mi wà wájú mi wọ́n ní bàdá yẹn wà wájú mi ní ìhẹ́ wọ́n wà wájú mi wọ́n dẹ̀ wà wájú mi lóòótọ́ wọ́n ní pé òkè pé kì í ṣáà máa lọ pọ́ àwọn fọlọ́ọ̀tì àwọn wish mi ní good luck wọ́n ṣàkíyà pé ó dáàbọ̀ mọ́tò ìgbà tí mọ́tò gbéra by 6 o'clock ìgbà tó di 10 mọ́tò náà òun ò lọ mọ́ wípé àwọn immigration wà lọ́nà wípé òun ò dẹ̀ náwó tó òun máa san. ìyẹn ní aago mẹ́wàá alẹ́. ní aago mẹ́wàá ìyẹn ṣáà níbẹ̀ ibẹ̀ yẹn la ṣáà sùn. ibo gan níbi tẹ̀sùn yẹn tó mọ̀ bẹ̀. mi mọ̀ bẹ̀ mi mórúkọ bẹ̀ yẹn. so ń bo ni wọ́n sùn ń bo ni báwo lẹ ṣe sùn. inú mọ́tò lèmi dúró sí o tèmi àwọn tó kù sùn bọ̀ èmi ò sùn fún wa lọ́wọ́ mi mo kàn tẹ fóònù tèmi tí ó di 5 ní mọ́tò gbéra ìgbà tí mọ́tò gbéra ni mo ṣe sùn nínú mọ́tò ni mo ṣe sùn ìgbà tó yá wọ́n pè mí wọ́n ní pé ṣé mọ́tò wa mo ní pò tí dúró wọ́n wá ní ké pé ó possible kó máa dúró náà ló tọ́ pé kéèsì tó bóyá tó rún bá ń kùn tàbí táwọn fún àwọn ọlọ́pàá tó wà lọ́nà pé wọ́n máa mú àwọn tó máa lọ Sókótó yẹn bọ̀ mo wá ní pò ké pé ó dàárọ̀ ọ̀nà ọkọ̀ àwọn ò balẹ̀ bí mi ti débi tí mò ń lọ pé àwọn èmi náà sùn náà ní èmi náà ti sùn wọn náà náà sùn ìgbà tí mo dé Sókótó fún mi ní nọ́mbà àyàn kan pé kí n pè tí má ti dé ibẹ̀ ìgbà tí mo dé Sókótó fóònù ti kú. oúnjẹ wo ló ń jẹ ojú ọ̀nà kan tó dé Sókótó. mo ra bread dání mo ra bread pẹ̀lú glucose pẹ̀lú minerals so bread àwọn bread yẹn ṣáà ni mo jẹ tí mo fi débẹ̀ torí mi ò sóòdè mi ò jẹun púpọ̀ náà tí mo fi débẹ̀ bread ẹ̀yọ̀kan tí mo ti rà yẹn náà ni mo jẹ nígbà tí mo débẹ̀ gbàtọ́ wọn ṣàfún mi ní nọ́mbà ẹni yẹn ìgbà tí mo dé Sókótó tí mo fẹ́ bọ́lẹ̀ mo fóònù mi ti kú ó dẹ̀ wà 3% kó tó di pé àwọn mọ́tò yẹn bó ṣe kúkọ yẹn mọ́ fún yẹn ìgbà tí làwọn ní àwọn mọ́tò tó wà mí ṣé káwọn yá mi ní bátìrì mo ní ibẹ̀ nígbà àwọn ìgbà tó wá yá mi ní bátìrì àwa ni pé mo á ṣàpẹ nìyẹn ó ní tó bá ti di 5 o'clock òun máa gbé mi adẹ̀dẹ̀ Sókótó ní 3 o'clock mo ní mi ò lè dúró síbẹ̀ o mo lè gbé fòfò ẹni tó gbéde tó rá Haúsá ní agent yẹn mo lè gbé fòfò wọ́n ṣàbà sọ̀rọ̀ wọ́n ṣàṣọ bí tí mo wà ìyẹn agent ní ilé ìlà lòún wà pé ilé ìlà lòún wà wọ́n á lókè pé tí bá ti rí bike pé bike máa gbé mi dé láti ibi tèmi wà dé Sókótó àtàṣàdé báyìí tí báyìí gbé mi dé ibẹ̀ mo ṣe wọ́n ní iṣẹ́ mi láìṣà mi ní ẹ̀ pé mi ní wọ́n dẹ̀ ní kí n wọnú mọ́tò mo dẹ̀ wọnú mọ́tò. Aisha ni wọ́n pè wọ́n pẹ̀lú lẹ́sìn. ẹ̀rọ Aisha ni. o ti gbé ìjáàbù tí wọ́n rà fẹ́ gbà yẹn. bẹ́ẹ̀ni ṣáà ní ṣe mi ní ẹ̀ wọ́n dẹ̀ ní òkè pé kí n wọ mọ́tò mo dẹ̀ wọ mọ́tò mo jókòó ní kí n jókòó síwájú wájú ni mo ṣáà jókòó sí pé òun ṣì máa kó èrò sí mo ní òkè pé no problem fún mi ṣáà ti kó mo á sọ fún yín pé tí ó bá ti wọ tó bá ti start wọ́n pé mo ní cord tí mo fẹ́ fi charge fún mi pé ó máa bá mi charge ó ní òkè pé kò sí problem ìgbà tí aṣọ àwọn mọ́ta ti ń lọ tí mo charge fún mi mo pè wọ́n mo pa àwọn tí wọ́n ń sọ pé mo ti rí agent mi ò pé kinní kan wọ́n á ní ẹ̀ wípé òkè pé kò sí problem pé àwọn máa pè mí ìgbà tí mo tún dé ibì kan ta tún dé ibì kan bí ọkọ̀ ṣeré mo kọ̀ rọ́kadà kan tó ń bọ̀ lọ́rùn tí ẹni bóyá ìyẹn ni agent náà bóyá ìyẹn kọ ìgbé rà pé onímọ́tò tó gbé mi bóyá ọ̀rẹ́ làwọn méjèèjì jẹ́ pé òun kò sí ní around agent mi gọ̀gọ̀ sí around bóyá tó ní nọ́mbà méjì lọ fún mi tó onímọ́tò yẹn àti tọ́lọ́kadà yẹn onímọ́tò yẹn lèmi wò pé bóyá ó jẹ́ agent ìgbà tá a dán náà ṣáà ní kí n bọ́lẹ̀ pé kí n gbé báàgì mi lẹ́sìn mọ́tò kí n dẹ̀ wọ gorí ọ̀kadà àwọn onímọ́tò yẹn ṣàgbà ọgbà main road àwọn àgbà bíi agboolé sí torí ọ̀kadà ni àdẹ̀wọ́dẹ̀ jáwálé síbi kan bíi ilé ńlá First Bank lọ jáwálé sí ọ̀ṣà ní pé kí n má bọ́ta. apá àbò nìyẹn ṣé ẹ ti kó nílùú Sókótó báyìí. àìtí kò nílùú Sókótó. nínú Sókótó náà lè ṣe wà. bẹ́ẹ̀ wọ́n ṣàjàmí síbi pé ọlọ́pàá wá pé wọ́n máa mú mi tọ́ bá ti ṣe sí mi tí n bá ti gbé dé wọn pé kí n ṣáà má bọ́ta o pé kí n má bọ́ta níbi tó fi mí sí mo wá ní òkè pé mi ò lè bọ́ta mo ṣáà sùn mójú mi ì tí ì rí wọn mi ì pe ẹ̀kọ́ náà ni pé mi ò tí ì rí pé fóònù mi dẹ̀ wà ní ọwọ́ wọn pé kó bá mi gbọ́ fóònù mi pẹ̀lú ṣájà pẹ̀lú báàgì mi gbàtò ya ọkọ̀ ṣe díẹ̀ ni mi ò tún ṣe rí tó tún gbé èèyàn kan dé nìyẹn
mọ́mí ẹ̀ ṣe wá béèrè lọ́wọ́ mi pé ṣé mo jẹ́ Yorùbá ni mí mo ní bẹ́ẹ̀ ni pé Yorùbá ni mí pé Yorùbá nígbà tí aṣáàdé bẹ́ẹ̀ tí àwọn gbéra à ń lọ ìgbà tó yá tí adébí kan ní Níjẹ̀ ládé. ọjọ́ wo ni ẹ gbéra yẹn? That was lápẹ́ Thursday náà àbí Friday náà ló bọ́ sí Friday àbí Thursday ló bọ́ sí. wọ́n sọ pé Níjẹ̀ lẹ́dẹ́. wọ́n ní Níjẹ̀ làwà. ìyẹn orílẹ̀-èdè Níjẹ̀. yàtá dé Níjẹ̀ wọ́n ṣàjà wálẹ̀ ọ̀nà ló tiẹ̀ ti ń sọ fún wa pé a máa ra rapá máa múra bí Haúsá ni pé tíyàn bá múra bí Haúsá pé ọ̀ọ́ni jẹ́ kíyàn lọ kí à ń jẹ́ kíyàn wọlé. mọ́mí wọn ní pé ló wà ní rapá wọn ní pé 2000 èmi 1000 dẹ̀ ló kù lọ́wọ́ mi mọ́mí ẹ̀ náà wọn ní 2000 naira cash lọ wọ́n dẹ̀ pé lé pé kọ́ bá wọn ṣe 2000 naira èmi náà wá pè bọ̀dá yẹn tí wọ́n fi mí sí mọ́tò pé kọ́ bá mi sọ fún wọn wípé kọ́ sẹ́ǹdì owó tí màá máa fi rárá pa mi ṣàgbé fóònù fún mọ́mí ẹ̀ ṣàlọ́ bá mi bá bọ̀dá rẹ̀ sọ̀rọ̀ wọ́n á ní pé kí sẹ́ẹ̀dì account number wọ́n á sẹ́ǹdì account number mọ́mí yẹn sí wọn gbà tí tó máa fi ṣe díẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò lọ mọ́ ó kọ́ gbé Airtel ni wọn lọ mọ́mí yẹn ó gbé MTN wá sọ́dọ̀ Airtel lọ́lọ́ MTN náà lè kó a lè pín yàn èmi ò mọ̀ pa lè pín yàn wọ́n ṣáà ń try nọ́mbà yẹn ń kọ́ ti padà. ní Níjẹ̀ yẹn ṣé ìwọ nìkan ló wà bí àbò bá àwọn ẹlòmíì náà bẹ̀? mo bá àwọn èèyàn míì bẹ̀ o. tí ó jẹ́ pé wọ́n fẹ́ kó àwọn náà lọ sí Libya? bẹ́ẹ̀ni mo bá àwọn èèyàn àwọn èèyàn tó bá ń bẹ̀ tó mélòó? àtò like 19 yes 19 ni wá. ẹ tó mọ́kàndínlógún. 19 ni wá yes. tí wọ́n fẹ́ kó lọ tó fẹ́ jọ kó yín lọ sí Libya. bọ̀ wọ́n ní 25 ni a máa pé kó tó di pé wọ́n kó wa lọ. ẹ gbọ́dọ̀ pè mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan tó kó yín lọ. bẹ́ẹ̀ni sà. tí wọ́n lè ṣe wá tẹ̀síwájú láti Níjẹ̀. ìgbà tí aláàjì tí ó ń kọ̀ọ̀tù wọn níbẹ̀ tó dé nírọ̀lẹ́ ó ní gbogbo a máa kó bíbá yìí ní alẹ́ yìí a máa lọ sí ibì kan bọ́ọ̀sì nígbà tí bọ́ọ̀sì dẹ́ẹ̀dẹ̀ gbogbo wa 25 alápàá wa nu mọ́tò láti bí alẹ́ tàbí bí ẹ̀rìn adébẹ̀ by 3 o'clock. Níjẹ̀ náà ni o. inú Níjẹ̀ náà lè ṣe wà. nínú Níjẹ̀ náà là ṣe wà wọ́n kọ́ gbé wa àtúbàwọn èèyàn náà ń bẹ àbáwọn èèyàn ń bẹ. ṣóbìnrin ni gbogbo ẹ̀yin tí wọ́n kó lọ? àwọn obìnrin la pọ̀ jù ọkùnrin yẹn 5 ni wọ́n ọkùnrin 5 àwọn obìnrin 20. ìgbà tí aṣáájú bá ṣàfọwọ́ lẹ́ni tí gbogbo amúra wọn gúrùpù aṣáàsùn sórí ẹni tó ṣàfọwọ́ wá sí gúrùpù tí wàá sùn tó wá ní pé wọ́n máa ń rèpù èèyàn bẹ́ẹ̀. wọ́n máa ń rèpù èèyàn. wọ́n máa ń fipá bá àwọn obìnrin sùn bẹ́ẹ̀. pé tíyàn bá sùn wọ́n máa ń rèpù èèyàn bẹ́ẹ̀. àwọn òṣà gúrùpù wa wàá sùn ẹni tó ń tẹ fóònù tó dẹ̀ ń ṣeré amúra wa ṣeré nígbà tó bá di ijọ́ kejì ó ní aláàjì kan náà tún dé ó ní by fire by force tó bá ti dago 3 aago 10 alẹ́ wípé mọ́tò máa wá gbé wa wípé a máa lọ adẹ̀ bá àwọn èèyàn ń bẹ̀ bọ̀ wá. tó tó fi hàn pé alalẹ́ lè rìn àwọn ìrìn yẹn. bẹ́ẹ̀ni nígbà tí mọ́tò dé by 10 náà ni mọ́tò yẹn dé tí gbogbo àti wọṣọ àti wọ jọ́ọ̀bù wa wọ́n dẹ̀ gbé wa sínú mọ́tò gbogbo àtúnjókòó lé ara ẹlẹ́sẹ̀ náà ni bàtà dé gbàtò yẹn inú desert la wà gbàyà wọ desert by 3:33 ẹlẹ́yìn náà gbọ́dọ̀ pariwo pé tó bá pariwo pé wọ́n lè yìnbọn aṣáàdúró gbogbo àwọn ṣàgbàdúrà ṣà gbà tó yá ará àwọn mọ́tò báwọn náà kó yan. ìyẹn tó bí aago mélòó? ìyẹn tílẹ̀ ti mọ́ after ti 3:33 ẹ̀ mọ́tò stop oníra sùn gbogbo wa sùn síbẹ̀ ìgbà tó wá di bí àárọ̀ by 7 o'clock àrí mọ́tò kan tó kọjá tó káwọn èèyàn mọ́tò Toyota ó kó àwọn èèyàn sí ẹ̀yìn boot ó kó àwọn èèyàn àwọn kan náà wà ní inú àwọn kan náà jókòó sí ti driver náà wájú ìgbà tí ìyẹn ṣàlọ tó kó èèyàn tó káwọn kan lọ bí driver yẹn tún ṣe padà wá ló gbé mọ́tò padà wá owó wa ń kó wa ní mọ́tò 3 ló wá wọ́n wá ń kó wa díẹ̀. tí mélòó ló ń kó yín? mi ní àìjẹ́ àyè tó kó wa ní mélòó tó kó wa ìjọba tó ṣàdé ó wá débi kan ó ṣàdúró ní pé ká dúró síbẹ̀
ìgbà tó yá wọ́n tún padà wọ́n tún wá again wọ́n tún gbé wa lọ síbi kan ibẹ̀ yẹn àwọn bá àwọn èèyàn bẹ̀ wọ́n ní àtijọ́ kejì pé àná lọ ti fà wọ́n síbẹ̀ aráàlú pé wọ́n ti fà wọ́n síbẹ̀ àwọn òde ní omi lọ́wọ́ pé kọ́ bá àwọn ọmọ mi wá òkìní kan wọ́n lẹ̀ ní wọ́n ti síìsì fóònù àwọn kan pé bọ́ wọ́n ní àwọn Arabic ní kí wọ́n sọ wípé ògbójú nìyẹn fi gba fóònù lọ́wọ́ pé wọn kì í máa síìsì fóònù pé ibẹ̀ yẹn kọ́ lọ́ ti máa síìsì fóònù ìgbà tó ṣàyà tó di bí kan bíi 4 mọ́tò yẹn tó wá ó ní ká tẹ̀lé ẹnìkan àǹtí yẹn ó gba Hausa ó dẹ̀ tún gba Arabic ìgbà tó ṣàyà wá ní pé àwa 9 obìnrin 9 kó tẹ̀lé àǹtí yẹn mo ṣàwà láàrin àwọn obìnrin 9 yẹn ọkùnrin náà 10 a ṣàtò ara sínú mọ́tò a ṣàlọ́ àtúndébì kan torí ń gbé tí ń gbé everybody àdẹ̀nú omi lọ́wọ́ gbàtà débì kan ó ṣàdéhálẹ̀ síbi tómi wà oníkálukú wa lọ fi kéré omi sẹ́ẹ̀tì wà nìkan lọ́ọ́ sí jàǹbẹ́ ńgbà tó yá omi bọ́ọ̀wọ̀ náà ni. omi bọ́ọ̀wọ̀ kí lẹ jẹ ní báwo lẹ ṣe ń oúnjẹ ní gbogbo inú aginjù yẹn. àwọn nǹkan tí ó bá ní oúnjẹ tó pọ̀. bíi kí ni bí oúnjẹ wo náà fún jẹ. bíi kì í ṣe pé wọ́n fún wa lóúnjẹ o àwọn tó ti gbóúnjẹ wọn dání láti ilẹ̀ tí wọ́n ti sọ fún pé kó gbóúnjẹ dání lọ́gbóúnjẹ dání. so ìwọ tí ò gbóúnjẹ dání kí ni wọ́n jẹ. èmi nìkan náà kọ́ ni mi ò gbóúnjẹ dání ẹ̀wọ̀n kan tó gbóúnjẹ dání tó ní ọ fún mi náà bíi bisikíìtì. ebi pa ẹ́ gan ní ojú ọ̀nà ẹ̀ nínú ìrìn àjò yẹn. ebi pa mí bọ̀ ìgbà tí tí yẹn já wálẹ̀ olóhùn bọ̀ pé ká dúró. ibo ni wọ́n já yín sí yẹn. níbi inú ilé àwọn agbolé náà ni. ṣé inú Níjẹ̀ náà lẹ ṣì wà bí ẹ ti kúrò ní Níjẹ̀. inú Níjẹ̀ náà la ṣì wà. ok so ìgbà lẹ kúrò ní Níjẹ̀. ìgbà tá a kúrò ní Níjẹ̀ inú dẹ́sàtì náà la wà. inú aginjù. inú dẹ́sàtì yẹn náà la wà tó ti sọ fún wa pé a ti kúrò ní Níjẹ̀ pa ti wà ní Algeria. Algeria. pa ti wà Algeria. so ibo ni ìwọ ti wá padà níbo ni ẹdẹ tí ọ̀rọ̀ tó fi wáyé padà. Algeria náà ni mo ṣì wà Algeria ni mo ṣì wà ní inú ghetto tó gbé wa sí nínú ghetto wọn yẹn àwọn èèyàn tó pọ̀ ń bẹ. irú àwọn èèyàn lè bá ń bẹ ṣáwọn ọmọbìnrin tí náà ni. àwọn obìnrin náà la bá ń bẹ. àwọn náà fẹ́ lọ sí orílẹ̀-èdè Libya. bẹ́ẹ̀ ni àbáwọn ọkùnrin náà ń bẹ. ṣáwọn ọmọ Nàìjíríà náà lè bá ń bẹ. àwọn ọmọ Nàìjíríà náà la bá ń bẹ àwọn ọmọ Nàìjíríà àbáwọn ọkùnrin náà ní ààyè ọ̀tọ̀ inú yàrá ọ̀tọ̀ ìgbà tó yá aṣáà kún ìgbà tó yá tí a débẹ̀ tá dénú ghetto yẹn ṣàgbó wa díẹ̀ sínú ghetto yẹn ìgbà tó wá di ẹni tó ń lead wọn tó ń control wọn bẹ̀ Morocco lórúkọ ẹ̀ Morocco la máa ń pè. Morocco la máa lórúkọ ẹ̀. ọkùnrin ni. ní ìgbà tí yẹn ṣáàdé nírọ̀lẹ́ ó dà pé ó ti wá sí Nàìjíríà táìmù tó wá sí Nàìjíríà àwọn léèrè tí mo gbé sẹ́sẹ̀ àtàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ́jọ́ wọ mọ́tò nígbà tó ń padà sí Libya tó fẹ́ padà sí Libya lọ́jọ́ wọ mọ́tò tó ní àwọn immigration mú wọn lọ́nà póun dẹ́ ń béèrè òun ti mọ̀ pé òun lòun control wọn pé òun béèrè lọ́wọ́ pé bọ́ ló ń lọ pé bọ́ wọn ò sọ̀rọ̀ òun ò bá wọn bẹ̀bẹ̀ wọ́n ṣàjọ ṣàwàdà hàn bẹ́ẹ̀ ìgbà tí Morocco wá fẹ́ máa lọ tó ní àwọn kan máa lọ léènì wọ́n máa gbéra wọ́n máa lọ sí Libya ní ìjọ yẹn mọ́mí ẹ̀ ṣáà ní pé bí ń pa àwọn pé kọ́ fáwọn ní owó wọ́n ṣáà fún wọn ní owó 2000 wọ́n fún wa ní owó. ṣé owó náírà Nàìjíríà náà ṣe fún yín lẹ́yìn. rárá owó ti ilẹ̀ Algeria 2000 lọ ṣáà fún wa dídì ìgbà tó yá ọ̀rẹ́ tó ń jẹ ń bẹ̀ ní 200 oúnjẹ 200 yẹn oúnjẹ yẹn náà rẹ̀ pọ̀ ìgbà tó ra oúnjẹ yẹn àá bí 6 ṣe ìgbà wọn wá dáwọ́ padà ìgbà wọn mú wọn kúrò lẹ́yìn àwọn tí ó kù. ọjọ́ tí ọ pùṣì ọjọ́ tó fẹ́ pùṣì wa ni àbúrò Ìyábẹ̀jì pé wípé kí lé tí mi ò fi dágbé kí tó kù lé mo ní pé mo ò bí wọ́n mọ̀ ipò wọn ní pé kí n má dágbé pé ìṣẹ̀bí Ìyábẹ̀jì náà ló ní pé kí n má sọ pé tí n bá ti dọ̀hún pé wọ́n máa ra síìmù fún mi tí màá fi pè wọ́n nílé pé ibi báyìí ni mo wà o wọ́n wá ní pé kí ni èjì mi mo dẹ̀ ní 16 wọ́n wá ní òkè pé àwọn á pè padà mo wá mọ̀ nǹkan tóun àti bọ̀bọ́ yẹn jọ sọ tó yẹn tó ń lead wa ní inú ghetto yẹn
tóun àti ẹ̀jọ̀ sọ àwọn ní pé kí n wọ̀ jáàbù mi kí n ṣàwọ̀ bàtà ṣáàdé ta wọ́n á gbàgbé wọ́n á ní pé kí èèyàn kan fóun ní 500 wípé òun ò lè lọ sí ibẹ̀ yẹn láì ra anything pé káwọn wọlé káwọn tó jà pé kò make sense pé kọ́ máa lọ mú àwọn ọmọ níbẹ̀ gbàtí àwọn náà ní pé ọmọ tó ń gbé bẹ̀ ìyẹn Fawaz ibẹ̀ yẹn náà nìyẹn náà ti ń ṣiṣẹ́ ibẹ̀ náà ló ti ń ṣiṣẹ́ ṣáà ní pé kí yẹn tẹ̀lé wa pé kí tó bá tẹ̀lé rí àwa méjèèjì lẹ́yìn Fawaz pé wọ́n nílé so anything. sọ èyí méjì ni wọ́n dá padà kó nu ikọ̀ yín tí wọ́n fẹ́ kóró wọlé. irọ́ àwọn méjì nìkan kọ́ àwọn méjì kọ́ èmi nìkan nínú gúrùpù wa. èmi nìkan nínú gúrùpù wa yẹn. so báwo ni pípadà ṣé wọ́n fi ẹ́ lé mọ́tò ni àbẹ́ nìkan ló gbé ẹ báwo ló ṣe gbé ẹ padà. ọmọ yẹn náà mọ́tò ara tí wọ́n gbé wa náà ni sọ ìkànnì ọlọ́rọ̀ wa lọ pé nínú àwọn mọ́tò mẹ́ta yẹn lọ pé tó gbé wa dé Algeria yẹn náà lọ pé padà pé àwọn kan fẹ́ lọ sí Nàìjíríà bí àwa mẹ́ta ni obìnrin méjì ọkùnrin kan ọkùnrin yẹn Ìgbò ni bọ̀ ẹni tó kọ̀ǹtù ẹ̀ kò tí ì sanwó ẹ̀ àwa mẹ́wàá ní pé káwa méjì máa lọ. Ibo ló ti bá àwọn òbí ẹ̀ sọ̀rọ̀ ní òfìgbà kan bá ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ àti àwọn òbí ẹ̀ ní òfìgbà kan bá wọn sọ̀rọ̀ ní gbogbo ìrìn àjò yẹn. àìrọ́ mi lè pè yán àti pé ìgbà tó dáhùn méjì sim tí ọ̀rà fún mi yẹn sim yẹn sọnù. báwo ló yẹ sọ̀rọ̀ ṣó yẹ kó nu fóònù ni. ìgbà tó náà máa gba fóònù lọ́wọ́ yẹn pé at least pé èèyàn ti máa ní síìmù lọ́wọ́ pé kí èèyàn yọ síìmù yẹn àdẹ̀yọ síìmù nígbà wọn tí èmi náà kàn ní síìmù mi sọnù. ìgbà tó dá ẹ padà sí Nàìjíríà ìbọn náà já sí. Sókótó kọ́ ló gbé wa lọ direct ìgbà tí yẹn gbé wa tó dárọ̀ ọjọ́ kejì kó ní mọ́tò yẹn tó jí àti ẹni tó tẹ̀lé wọ́n tó jí làwa ti lọ ìgbà tí mọ́tò ti dé la ti kúrò. màmá tí ò ń gbé ní ọ̀dọ̀ wọn kí ni wọ́n mọ̀ sí nínú ìrìn àjò yìí. many things rárá. wọn mọ kankan nípa ẹ̀ kí ló dé tó ń fi mọ kankan nípa ẹ̀ kí ló dé tó jẹ́ kán róye kankan nípa ẹ̀. torí ìdílé tí wọ́n ní pé kí n má sọ fún wọn mo ní pé wọn kì í tí ìyá àbẹ̀jù sọ pé kí n má sọ fún wọn pé nǹkan bá mo ní pé wọn kì í ṣèyàn bẹ́ẹ̀ pé mi ò pé bí wọ́n jẹ́ orí èèyàn bẹ́ẹ̀ pé lóòótọ́ ìyá àyàn ò lè dàbí ìyóníyà ìyóníyà ò lè dàbí ìyá àyàn bí mo ṣe sọ fún wọn nìyẹn torí wọn ò fi àkọ́kọ́ jẹ mí. so ohun tó ṣẹlẹ̀ yìí báwo ni wọn náà ṣe rí sí kí ló báwo ló ṣe rí lójú ẹ̀ báwo ló ṣe rí lára ẹ̀. àwọn ọmọ pé mo rò pé mo jẹ̀bi o. ẹbí wo ló jẹ. mi ò bá mi ìjọkọ́ mọ̀ ló nípa ìrìn àjò tí mo fẹ́ rìn ìgbà tí mo lè máa pé mo sọ tí mo lè pẹ́ mo jẹ̀bi lórí. kí nìdí tó fi rò pé ìyẹn ò dáa. ìdí ni pé torí màá bí pé èèyàn ń dá wọn láàmú pé èèyàn ń fún wọn stress náà ni pé èèyàn ó dágbére èèyàn máa dà wọn lápá máa dà wọn lé ìgbà tí mo dẹ̀ wá lójú ọ̀nà mo ní ìyá àbẹ̀jẹ̀ pé ṣé mo lè pè wọ́n tàbí kí n send nọ́mbà sí wọn torí ìgbà tí mọ́mì tí wọ́n dé school wa tó sọ tó pè mí tó fi nọ́mbà ìkọ́nà àwọn tíṣà mi pè mí tí yẹn ní pé wọ́n wà school pé kìnìún kan pé kí n send nọ́mbà ìyá àbèjì sí wọn mo pe àbèjì mo ní ìyá àbèjì pé wọ́n ti gba nọ́mbà mi lọ́wọ́ ọ̀rẹ́ mi ò pé nǹkan bàbá wa ní pé irọ́ pé ṣé mo gbádùn pé báwo mo ṣe máa fi nọ́mbà yẹn pé ọ̀rẹ́ mi mo ní irọ́ pé mo kàn fi pé ni ìdí tẹ́mi dẹ̀ ṣe fi nọ́mbà yẹn pé ọ̀rẹ́ mi pé kéèsì tí wọ́n bá wà mí nílé pé wọ́n á lè gba nọ́mbà yẹn ní ọwọ́ ọ̀rẹ́ mi. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV.